ti di woro sí woro fẹ́yìn tẹ́ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ bọ́ síbi ẹ kí n gbé yín débẹ̀ mo mọ̀ pé gbogbo ilẹ̀ tí máa rí picture bàbá yìí káàkiri but tẹ́ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín so bàbá yìí ní at the age of 13 years wọ́n arrest àwọn wọ́n dẹ̀ release àwọn at the age of 60 years that means bàbá yìí ṣẹ̀ wọ́n 47 years bẹ́ẹ̀ ni mo sọ fún yín so bàbá yìí ní pé at the age of 13 years àwọn máa ń ran òbí àwọn lọ́wọ́ torí dádì àwọn ìrèké ni dádì àwọn ń tà pé so táwọn bá ti kúrò ní school àwọn máa ń fi wheelbarrow lọ fi help dádì àwọn ta ìrèké yẹn pé so lọ́jọ́ kan táwọn lọ at the age of 13 years bí wheelbarrow táwọn lò bóyá ṣe mistake scratch mọ́tò èèyàn kan nìyẹn which is ó ṣe mistake scratch iná mọ́tò èèyàn kan ipe ẹni ẹ̀gbọ́n ò sí ńbẹ̀ ipe báwọn ṣe dúró nìyẹn ipe torí conscience àwọn máa ń judge àwọn pé so àwọn wá dúró pé kẹ́ni ẹni káwọn bá lè ṣàlàyé pé mistake ni wheelbarrow yẹn fi scratch iná mọ́tò ipe àwọn dúró fún 30 minutes gan kẹ́ni ẹ tó dé ipe ìgbà táwọn máa rí tẹ́ni ẹ bọ̀ láti inú mosque ẹni ẹ ṣẹ̀ṣẹ̀ kírun tán ni pé báwọn ṣe ní káwọn ṣàlàyé fún máa yẹn pé the next day máa yẹn kọ̀ bẹ̀rẹ̀ sí máa nà àwọn ni ipe máa yẹn nà àwọn débi pé ó ná àwọn ànàfẹ́ kù ni pé àwọn èèyàn tó wà ní agbègbè yẹn báwọn ẹni yẹn ṣe dìde yẹn pé kí ló ṣẹlẹ̀ pé bọ́ yẹn ń jà láti bá máa yẹn sọ pé ẹni yìí ó ṣe mistake fi wheelbarrow scratch iná yín and síbẹ̀ gbọ̀ngàn ló tún dúró láti lè jẹ́ kẹ́ ẹ dé kó ba lè ṣàlàyé fún yín ipe bí má ní í ṣe yọ pistol jáde nìyẹn o ipe tí anybody bá dá sí ipe òun máa fi pistol yìí ṣe wọ́n léṣe nǹkan kan pé bí gbogbo àwọn èèyàn ṣe sún mẹ́yìn nìyẹn bàbá yìí ní pé lẹ́yìn ìgbà yẹn ni má ní yìí mú àwọn tọ́jú àwọn sínú mọ́tò ẹ má gbàgbé pé bàbá yìí kéré nígbà yẹn ni má ní yìí drive lọ nígbà tí má ní yìí máa drive má ní yìí drive àwọn lọ sí police station wọ́n dẹ̀ mú àwọn jáde ńbẹ̀ nígbà tó débẹ̀ pé wọ́n sọ fún àwọn ọlọ́pàá yẹn pé kọ́jú àwọn sínú cell ipe ìgbà tó di ọjọ́ kejì àwọn pé bí má ní yẹn máa yọjú sí àwọn láti lè bẹ̀rẹ̀ má ní yẹn pé kọ́jọ pé mistake ni pé má ní yóò yọjú pé gbàdọ̀ ọjọ́ kẹta woman kan ọlọ́pàá kan ló wá sí ibi cell yẹn ipe ọlọ́pàá yẹn wá ń béèrè lọ́wọ́ àwọn colleague wọn tó jẹ́ ọlọ́pàá pé kí ni ọmọ kékeré yìí ṣe níbí báyìí pé colleague yẹn wá dáhùn pé ọ̀gá ló ní ká fi síbẹ̀ ní pé moment yẹn làwọn mọ̀ pé àṣẹ ọlọ́pàá ni ẹni tí ó ní mọ́tò yẹn ní pé woman yẹn wá ní àbọ̀ ọmọ yìí kéré láti fi sí inú cell náà ní pé bọ̀bọ̀ yẹn wá dá which is ó wá dá woman yẹn lóhùn pé ọ̀gá ní kó fèèyàn síbẹ̀ ìwọ̀n sọ pé kíní ta ni wọ́n láti yí àṣẹ ọ̀gá padà ní pé woman yẹn ṣàkúrò ní ibi cell táwọn wà ipe ìgbà tó tún yá àwọn tún pé àwọn ọlọ́pàá tó ń wá síbẹ̀ tó wá mú àwọn èèyàn jáde níbẹ̀ ipe àwọn ń ṣàlàyé fún àwọn pípín yẹn pé ẹ jọ̀ọ́ àwọn ò mọ̀ọ́mọ̀ pé wheelbarrow àwọn ló ṣe mistake scratch mọ́tò ẹni yìí kankan pé kò sẹ́ni tó fẹ́ dá wọn lóhùn kò sẹ́ni tó bá wọn sọ̀rọ̀ ipe oṣù kínní lọ oṣù kejì lọ ìgbà tó wá yá wọ́n wá fẹ́ kó àwọn kan lọ sí court ipe wọ́n kó àwọn mọ́ àwọn tó fẹ́ kó lọ sí court ipe ọjọ́ yẹn ó dà pé adájọ́ ò wá wọ́n ṣá èyí tó yẹ kó fi kó àwọn padà lọ sí police station yẹn wọ́n kó àwọn lọ sí prison kan ipe nínú prison yẹn ni àwọn èèyàn ti bẹ pé ìwọ ọmọ kékeré kí ló ń ṣe níbi báyìí kankan pé àwọn ń ṣàlàyé fún àwọn èèyàn tó wà bẹ pé àwọn ò mọ̀ọ́mọ̀ pé kódà àwọn làwọn dúró gan láti lè ṣàlàyé fún máàlù yìí ipe àwọn ò mọ̀ọ́mọ̀ pé àwọn èèyàn ni nǹkan tó ṣe nìyẹn tí wọ́n fi tiẹ̀ mọ́lé pé àwọn èèyàn gan ó ṣọ́ọ̀kì wọn ipe from there ibẹ̀ yẹn làwọn wà títí táwọn fi pé 15 years ipe nígbà táwọn wà ní 15 years nínú prison yẹn ni wọ́n tún wá kó àwọn pẹ̀lú àwọn kan lọ́kọ̀ àwọn lọ sí another prison ipe wọn ò ní sọ fún àwọn pé ó kàn máa dédé wá kó àwọn lọ sí another prison pé bọ́yẹ ṣe nìyẹn títí wípé prison kan tó kó àwọn lọ ni àwọn tí wá béèrè lọ́wọ́ àwọn tó wà ń bẹ àwọn prison mates tó wà ń bẹ pé ẹjọ́ kí ló kọ ibi táwọn wà yẹn pé ni wọ́n ní Bauchi làwọn wà páwọn ní Bauchi làwọn tún wà báyìí wípé wọ́n ní bẹ́ẹ̀ ni Bauchi ni prison táwọn wà wípé from there ibẹ̀ làwọn wà títí ibẹ̀ làwọn wà táwọn fi pé 30 ibẹ̀ làwọn wà táwọn fi pé 40 ibẹ̀ làwọn wà táwọn fi pé 50 ibẹ̀ ìgbà tó wáyá wọ́n tún fi àwọn sí àwọn laundry àwọn tó máa ń tọ́jú tó máa ń clean aṣọ àwọn ẹlẹ́wọ̀n nǹkan kan ibẹ̀ ibẹ̀ làwọn wà táwọn ti pé 60 pé àwọn ti rò pé àwọn ti ní ibi táwọn máa kú sí nìyẹn pé àwọn ti rò pé ibi táwọn máa kú sí nìyẹn ipe àwọn ò rí family àwọn ò rí anybody pé ìyà jẹ àwọn pé máàlù yìí pé ó gba childhood òun lọ́wọ́ àwọn wọ́n gba family lọ́wọ́ àwọn torí àwọn ò rí family àwọn ipe ṣé ibi tí ó yẹ káwọn ẹgbẹ́ àwọn wà làwọn wà yẹn at the age of 13 years lórí pé àwọn kọ̀ jáde láti ní káwọn lọ ran òbí àwọn lọ́wọ́ ipe máàlù yìí fi ìyà jẹ àwọn ipe àwọn ti rò pé ibi táwọn máa end up sí nìyẹn kó tó di pé gọ́vnà kan wá sí prison yẹn ipe ibi tí gọ́vnà yẹn ti wá sí prison tó ti ń béèrè question lọ́wọ́ àwọn èèyàn ibẹ̀ ni ojú àwọn àti gọ́vnà yẹn ti jọ ṣe méjì gọ́vnà yẹn wá ní bàbá ẹ dìde kí lẹ́yìn ṣe ń bìbà
bá wọn ṣàlàyé fún governor yẹn pé governor yẹn bàbá kí ni èjì bá wọn sọ governor yẹn pé 60 years làwọn bá wọn ní so ìtorí scratch lásán ni nǹkan tó gbé yín débi bẹ̀rẹ̀ at the age of 13 years wọ́n náà wọ́n sọ fún governor yẹn pé bẹ́ẹ̀ ni pé bí governor yẹn ṣe help àwọn yẹn láti jẹ́ kó release àwọn pé governor yẹn wá ní àwọn fẹ́ mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ yìí pé governor yẹn ṣàbẹ̀rẹ̀ investigation lórí case àwọn pé ta ló ní mọ́tò yẹn kí ló tí wọ́n ṣe fún mani yìí ní trial nígbà tí mani yìí wà ní age 13 pé kí ló tó yẹ má ti ọmọ 13 years mọ́lé pé mani yìí ṣàṣèwádìí pé mani yìí wá rí pé ẹni tí ó ní mọ́tò yẹn ọlọ́pàá ni ọ̀gá ọlọ́pàá ni bọ́ ẹni yìí ò sí ní police force mọ́ ẹni yẹn ti di ọba ńlá big king ni òun bí ọba ńlá lẹni yẹn ti di pé bí gómìnà yẹn ṣe drive àwọn lọ síbẹ̀ nìyẹn láti lọ sí palace yẹn pé ìjẹ́ ọba yẹn mọ ẹni báyìí rí pé ọba yẹn wá ń bẹ àwọn pé káwọn dáríjì àwọn pé báwọn ṣe ń sunkún nìyẹn pé dídáríjì wo làwọn fẹ́ dáríjì ọba yìí torí kò yé àwọn wípé ṣé ti childhood tí ọba yìí snatch láti tó gbà lọ́wọ́ àwọn ni àbí ti family tí ọba yìí gbà lọ́wọ́ àwọn torí àwọn ò rí family àwọn ò mọ bí ti family àwọn wà àwọn family àwọn ò rí àwọn wọn ò inform àwọn family wọn bí wọ́n arrest àwọn or not ipe torí nǹkan tí ẹ̀bẹ̀ tí ọba yẹn bẹ̀bẹ̀ ni kò yé àwọn ipe ọ̀pọ̀lọpọ̀ gómìnà yìí lára àwọn pé gómìnà yìí wọ́n ṣí provision store fáwọn pé gómìnà yìí help àwọn ipe gómìnà yìí tún gbalé fáwọn ipe ọ̀pọ̀lọpọ̀ gómìnà yìí lára àwọn o ipe if not bóyá prison yẹn làwọn ò bá kú sí so ẹ̀yin tèmi ọlọ́ọ̀lọ́mọ iye èèyàn innocent èèyàn tó ti wà ní prison tí wọ́n ò dá ẹjọ́ wọn tó yẹ pé nǹkan kékeré ló ṣe Sherry, my sister, my brother, may Nigeria not happen to us o. May Nigeria not happen to us. Wọ́n ní ọba yìí kò ń ṣe àwọn ọba kíní ọba ńlá. Kí lọmọ 13 years ṣe tẹ́ fi tì mọ́ ẹ̀wọ̀n. Kí lọmọ 13 years ò bá ṣe tẹ́ fi ní láì àfikún ṣẹ̀wọ̀n. Tọmọ 13 years fi wá ṣẹ̀wọ̀n 47 years. Ìkànnì ọlọ́pàá yìí o. Ṣeré àwọn aláṣọ dúdú yìí. Ìkà làwọn ọlọ́pàá yìí o. So ẹ̀yin tèmi kó tó ṣẹlẹ̀ ní ẹ̀tẹ́fẹ́rí story bàbá yìí káàkiri o. Mo ń padà bọ̀. Ladies and gentlemen, I am pleading in Yoruba. I am begging. Mo ń bẹ̀ yìí. Stick to Orokilawa TV. You will love it. Orokilawa will offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed. And keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa. Ẹ kú dédé ìwòye lólùfẹ́ wa nílé o. Mo wá fún yín níròyìn ayọ̀ nípa online TV wa Orokilawa TV yẹn ẹ̀yin bá lé ẹ lọ subscribe sórí ẹ̀ kò sí any movie tẹ́ ń wá even the old ones ó wà ń bẹ̀ ẹ jẹ́ wọ́n bá wa wò ẹ ní regret tell a friend o Orokilawa TV #1 ni.